ní láti ṣe unity tí a fẹ́ láàrin àwọn ọmọ Yorùbá. At times, a dey máa name and shame the bad people among us tí ò fẹ́ kí a ní ìlọsíwájú tí ó pé tara wọn nìkan ló ń jà fún nílẹ̀ Yorùbá. Àwọn máa name and shame them and expose them. Ó rí pé a lot of people mọ ibi tẹ́lẹ̀ mi dúró sí. Wọ́n sọ pé wọ́n jà fúnlẹ̀ Yorùbá, kò yẹ rí níwà wọn rí pé wọ́n jà fúnlẹ̀ Yorùbá. Yorùbá ni mí, Yorùbá ni ìran mi, níbi tó wọ́n tí mò ń sọ yìí. Tí n bá ń sọ̀rọ̀ mo mọ̀ wọ́n tí mò ń sọ. A majority àwọn tó ń dalẹ̀ Yorùbá yìí ẹ rí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbúrò mi Adéyínká grandson, they are half Yorubas. Kí mo sọ, they are half Yorubas. Òun lè fi pé wọ́n fi ń wà máa lè ńlẹ̀ Yorùbá. They are half Yorùbá. Ẹ̀rí inú wa wọn. Pé wọ́n fi wọ́n ṣe gbogbo agbọ́n jẹ́ Yorùbá. So àwọn ló ń dalẹ̀ Yorùbá rú. Ọba ti tásìkò, we name and shame them. Kí ẹ̀yin ọmọ Yorùbá lè mọ àwọn tó jọ ọmọ àlè láàrin wa tí ò fẹ́ kí ìlọsíwájú dé balẹ̀ Yorùbá. Kí mo sọ tí ò fẹ́ kí ìlọsíwájú dé balẹ̀ Yorùbá. A máa sọ. Bá jẹ́ àwọn méjì àbáyọ mẹ́ta ni a máa sọ lọ. A ní dákẹ́ ẹbí ọ̀rọ̀ àwọn bàbá wa nínú àwọn Afẹ́nifẹ́re, àwọn bàbá àgbà tó ti lọ tó ń wà láyé. Wọ́n ní a ní bú wọn. Ẹgbọ́n ni ọ̀rẹ́ ni wọn ní gbófo. A ní bí wọn àti ṣépè fún ọ̀rẹ́ ni wọn ní gbófo. Àwọn tí ò bá fẹ́ kí ilẹ̀ Yorùbá tòrò gbígbèsè ayé wọn ṣe máa rí náà ní ẹlẹ́gbọ́n ẹ̀ pé ẹ rí pé ẹ̀yìn ẹgbẹ́ bí ẹni Orlando ẹ̀yìn lọ́mọdé ẹ̀ tó yà rẹ̀ ṣe máa tẹ̀lé wa lẹ́yìn dandan ni. Ẹ̀rí pé ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ tòrò by force ni, by fire by fire ni. Ẹ lè wá balẹ̀ Yorùbá jẹ́ a ò ní gbà. Kí mo sọ yìí, a ní gbà. Ó máa dùn yín ni, you go dey pepper them. But Yorùbá máa ń lọ síwájú, a máa lọ sókè sí ni. So unity Yorùbá la need. Ká fi mọ̀ ṣọ̀kan. Ẹ bá wa ṣe àìtò, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa. Ẹ̀yin tẹ́ bá rí program ẹ share ká tó wọnú àgbàmì ètò. Ẹ share káàkiri kó débi rẹ̀ kó dé. Ẹ share káàkiri kó débi rẹ̀ kó dé. Ká tó wọnú àgbàmì ètò. Now, ẹgbọ́n ṣe ń sọ lọ́wọ́. Bọ́lọ̀ wa ṣe rán wa, àwọn máa ṣe lọ. Recently, ẹni nǹkan tó wà bọ̀ nínú Afẹ́nifẹ́re. Nǹkan tí a ti ń gbàdúrà tipẹ́tipẹ́ lọ́jọ́ iwájú ni, a ti ń gbàdúrà pọ̀jọ́ pé ìlọsíwájú ilẹ̀ Yorùbá la fẹ́ àfẹ́jà láàrin àwọn bàbá wa. Torí kò sí kankan nínú àwọn bàbá yìí tó ti ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá, tí ó ti fi ẹ̀mí wọn lélẹ̀ fún ilẹ̀ Yorùbá. Wọ́n try sí ọmọ náà pátá. Àwa tá ń ṣèbí lánàá yìí, àánú mọ àmọ́ nǹkan tá a ṣe fún ilẹ̀ Yorùbá, àmọ́ iṣẹ́ táwa ṣe fún ilẹ̀ Yorùbá. Báwọn kan fi ẹ̀mú fún wa pé kí àwọn tá a jẹjọ wà níbí ìtàdé wà níbí ẹlọ́ọ̀bù wọn mọ iye wọn tá à ń ṣe. Tá ń gba Afẹ́nifẹ́re lé ní ìmú lè fọwọ́ sàyà pé àwa náà ṣe nǹkan fáfẹ́nifẹ́re. But a lot of people pé wọ́n ní leader mi wọn mọ nǹkan táwa ń ṣe ẹ̀kan fẹ́ni jẹ́ leader ni. Èèyàn mélòó ló mú wọnú Afẹ́nifẹ́re? Èèyàn mélòó ló ń pè wọnú Afẹ́nifẹ́re?
ìjà mélòó ló jà fún Afẹ́nifẹ́re kí ni impact wọn pàgbà mi wà ní Afẹ́nifẹ́re iṣẹ́ ò náà ṣe láti bí sọ pé ìlọsíwájú bá Afẹ́nifẹ́re ọ̀tá mi lọ́n fara gbàgbà fọ́nù Afẹ́nifẹ́re àwọn akọ̀wé ń jà lójoojúmọ́ Afẹ́nifẹ́re bó ti ń sọ bẹ́ẹ̀ rú àwọn gbà kiri lọ́dọ̀ bí dákàngbọ́n jẹ́ Afẹ́nifẹ́re ni. Shola Ogunsola, welcome on board. The celebrity photographer from Abuja. My party, welcome on board. Shola Ogunsola, right away from Nigeria. Welcome on board, my party. How you doing? Welcome to David Hamilton Voice and Kosamo Yoruba Celebration. Now, not the one Shola Ogunsola at the one struggle for long that Joanne be. Before even come with the John Afenifere pé mo ti kàn fẹ́ nu gbogbo fẹ́ díje kó tó pé mo náà fẹ́ yọmọ tí mo kàn fẹ́ nu jẹ́ ń tà mí àjọ ń jà fún ilẹ̀ Yorùbá ni. So kí mo tún aṣọ ni pé ẹlẹ́mìí lè máa mọ iṣẹ́ tá ń ṣe àwa ń ṣiṣẹ́ pẹ̀lú míì bóyá gúrùpù lásán lọ́kọ̀ wà lásán ẹni ló fi já Afẹ́nifẹ́re kí ni ìwọ ṣe èèyàn mélòó ló kó wọnú Afẹ́nifẹ́re kí ní pàdé ń fún Afẹ́nifẹ́re tí ó jà Afẹ́nifẹ́re ẹni lẹ́nu mi kàn ní wọn mọ nǹkan tá iṣẹ́ táwa ń ṣe wọ́n ṣe half ẹ̀. Àwọn ọmọ orí máa lè wà fà wá gòyè sẹ́yìn àwọn ọmọ máa fà sẹ́yìn àwọn ọmọ máa fà sẹ́yìn àwa lọ fún agbọ́ta àkó ìwọ náà fẹ́rẹ̀ I make it known to people. A fún náà ẹ̀dá pé nǹkan lórí ọmọlúwàbí ìtumọ̀ Afẹ́nifẹ́re àṣàlẹ̀ lọ káàkiri àgbàkọ́bà àgbà ìpè níbẹ̀ owó ara là tó ná lórí a nífẹ̀ẹ́ Yorùbá ni àtẹ̀nífẹ̀ẹ́ ọmọ àjọ ọmọlúwàbí bàbá àtẹ̀mí Afẹ́nifẹ́re ni. Àwọn ló fi lé mi lọ́wọ́ tí bá ti kí gbòòdì mo ṣe lé ní bàbá iṣẹ́ tí bàbá mi fi lẹ̀ fún mi ni mo ṣe ń fẹ́ fà á ẹ̀gbọ́n mi náà ń fà tó pé nǹkan bàbá wa fi lẹ̀ fún wa ni níwà pé a ní nǹkan fẹ́ gbà ń bẹ̀ owó ara wa là ń ná fún ilẹ̀ Yorùbá bí mo náà fi wúra lọ́wọ́ ni ọmọlúwàbí slogan mi ọmọlúwàbí is pé ọmọlúwàbí integrity ọ̀dà Afẹ́nifẹ́re wà fún mi ẹ̀ làwọn tẹ̀lé kó ti máa dá fún kó má jẹ́ para ẹnìkan ọmọ èèyàn ọ̀dà Afẹ́nifẹ́re wà fún mi ẹ̀ ìyá gbọ́dọ̀ jẹun ọmọ Yorùbá àwọn kan ọ̀dà Afẹ́nifẹ́re wà fún mi ẹ̀ máa lọ kí n kò múnà Awólọ́wọ̀ lórí méjì àwọn náà fi gbé Awólọ́wọ̀ àdúrà tí mi gbà kí mi náà lórúkọ bí Awólọ́wọ̀ lórí méjì Abájásìn lórí méjì wọ́n ṣe débẹ̀ àwọn náà try bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ níbi tí wọ́n. Mo làwọn fi jẹ́ pé Afẹ́nifẹ́re tó bá jí mi lóru dúdú Afẹ́nifẹ́re ni mi ò lè fi máa kú sínú Afẹ́nifẹ́re náà ni mi lè fi Afẹ́nifẹ́re ṣeré láti kí mo ṣe gbẹ kiri bọ̀tẹ̀ mi mọ̀ pé àwọn kan wà ní Afẹ́nifẹ́re pọ̀ fún ìlọ́kọ̀ fẹ́ ní jẹ́ Afẹ́nifẹ́re débi wọn ò tiẹ̀ ní nǹkan wọn ní pàdé wọn ní Afẹ́nifẹ́re ọkọ̀ fẹ́ ní jẹ́ Afẹ́nifẹ́re ni. Ibi mélòó wọn ti lọ fara gbọdọ̀ fún Afẹ́nifẹ́re ibi mélòó tó kàpé fún Afẹ́nifẹ́re pé Afẹ́nifẹ́re lé yo èmi mélòó kọ́ ọ̀nà Afẹ́nifẹ́re èlò nínú Afẹ́nifẹ́re abúlé àmì èlò tó bá Afẹ́nifẹ́re ta ló mọ̀ ọ̀nà Afẹ́nifẹ́re àkọ́wọ́n ní gúrúùpù àṣọra Afẹ́nifẹ́re láǹṣì ọ̀tọ̀ pé mi nìyẹn ọ̀tọ̀ yẹn ti ní ìbẹ̀lẹ̀ tí mi nìkan ni ká máa criticize ká máa lọ sí ìwájú ilẹ̀ Yorùbá wọ́n ti bá fẹ́rẹ̀ ní wọn masada náà tẹ̀lé wọn tẹ̀lé defend Afẹ́nifẹ́re ń tara pa àwọn yìí ìtẹ́nu ẹ̀rù àwọn bọ̀tà Afẹ́nifẹ́re náà regret ẹ̀ tó dáa ṣe. A mọ̀ pé a fẹ́ ìlọsíwájú fún ilẹ̀ Yorùbá ìlọsíwájú lè máa dé láyé balẹ̀ Yorùbá àti wà ní àti bẹ̀rẹ̀ ẹni ìlọsíwájú Yorùbá làwọn òun ló fàdé pé ọmọ wa Bọ́lá Ahmed Tinubu dàbí support ẹ̀ tó bá ṣe nǹkan tí ẹ pé dáa fi pé kò dáa pé náà á pọ̀ jẹ́ pé náà àti support yẹn bláńdì pé wá àtiwájú ó kù díẹ̀ káàtó ẹ̀ lánàá mo rò pé náà ibi tó kù díẹ̀ káàtó mo fún wọn jẹ pé no insecurity gbogbo security a ní security bọ́lá wà wá fi gọ́ọ̀mẹ̀ yẹn survive àdúgbò àfẹ́ kí àwọn kan tó wá bá gọ́ọ̀mẹ̀ yẹn fún ẹ but ẹ ń fèlè mi báyìí adìyẹ kan lè mọ̀ báyìí wà wá ò dìtẹ̀ àwọn kan ń dìtẹ̀ ẹ̀tanú làwọn kan fi ń ṣe
àdúrà tó ń gbà ní pé kí kó fail àwọn kan ń gbà ọmọ Yorùbá kó máa gbàdúrà kí ọmọ Yorùbá kó fail pé kó yẹ pé ibi ìbàjẹ́ la máa bá ń bẹ̀. Ká máa ká kọ́rẹ́ tẹ̀ pé báyìí ni ọmọ wa ní nàá. Wọ́n sọ pé kò sí Yorùbá tó bá nífẹ̀ẹ́ Yorùbá tó yẹ kó Yorùbá ní lóòótọ́ lẹ́gbẹ̀ẹ́ bí Yorùbá ní lóòótọ́ ní oṣù pé káàfin Yorùbá ní lóòótọ́ máa lé Yorùbá bá lọ́mọ Yorùbá ṣe máa wọ bẹ́ẹ̀ pé wọ́n ló máa gbógun tì wọ́n ló máa gbàdúrà kó fail dáàmì kí ọmọ àlè Yorùbá ní ẹ̀ tó bá lè fọ́ kí máa fọ́ tó pé for your own personal kí pé bí ó ti ṣẹ̀ ẹ́ rí àbúṣe nǹkan fún ẹni pé you refuse to forgive and forget pé mo ti máa dúrà tó máa fail ni pé bí tó bá ti mistake bá ti wà ní lọ́ máa point out àwọn táàbù kiri orí internet tí ó tán àwọn fi yẹ̀yẹ́ tí ó gbé fẹ́ báyìí pé yẹn gangan ní ìdùnnú wa ọmọ àlè Yorùbá ní ìwọ ló ti ń ṣe bẹ́ẹ̀ correct him let him know pé o gẹ̀ẹ́tì ọ̀rọ̀ níbi pé wọ́n fi ṣe ẹ̀yẹ kó wá pé kó máa gbàdúrà kó fail àná nípa síkọ́lẹ́sì ẹ̀gbọ́n mi sọ nípa síkọ́lẹ́sì pé no bàbá no ẹ̀ ń fail mi báyìí àtúnṣe gbọ́dọ̀ wà ń bẹ̀ èmi ò kó máa lè máa sọ pé lọ́nà blindly ẹ bá ní nǹkan tó kù díẹ̀ kàdọ̀ àpòtí out fún yín bàbá no bí tẹwà price yẹn padà sílé ẹ wá fi security ẹyà tó mú fẹ́ kẹ́ fail ni ó yàtọ̀ sí àwọn tó yẹ pé ẹ̀tanú bó ṣe máa fail bíjọba yìí máa collapse náà ń gbàdúrà ẹ̀ wọ́n lù wọ́n ní fún wọn ṣe ọlọ́run ní fún wọn ṣe àlà ń gbàdúrà ẹ̀ṣẹ̀ ohun tí Tinubu ò bá ṣe wá bẹ́ẹ̀ pé à ń gbàdúrà kó fail tá a lè dáríjì ìwọ tó ń gbàdúrà fọlọ́n pé Olúwa dá ẹ̀ṣẹ̀ mi jì mí mo ti ń dáríjì àwọn tó ṣe mí ìwọ tó tẹ̀lé àti dáríjì yàn wọ́n ti fẹ́ kọ́ ọ̀nà ti dáríjì ẹ̀ ọlọ́run ní dáríjì ẹ̀ ọ̀rá tó kó gbàdúrà Olúwa dá ẹ̀ṣẹ̀ mi jì mo ti dáríjì ṣé ìwọ dájú àwọn tó ṣe ẹ́ ṣé ìwọ òṣèyàn kan gbàjẹ́ wọn jẹ́ kí ìyọ̀ pásítọ̀ kìíní kó affect gbogbo ilẹ̀ Yorùbá kó affect ilẹ̀ Yorùbá ohun tí wọ́n ṣe ó máa affect ilẹ̀ Yorùbá máa affect ọmọ tí wọ́n ti bí ó máa affect ìran ẹ̀ so báwo ló máa jẹ́ kan wọn wà láàrin òkòdó aṣíwájú àbí yan kan láàrin wọn tó yẹ pé kò sí nǹkan tó ṣe tó yẹ pé kò sí nǹkan tájúwájú lè ṣe tó lè tẹ́ ẹ lọ́rùn ìbàjẹ́ ni pé bóyá máa ń fèrè máa gbàdúrà ẹ̀ lọ́dọ̀ pé olùpẹ̀lẹ̀ lọ́mọ Yorùbá ohun tí ọmọ Yorùbá ọmọ àlè Yorùbá ló ń ṣe bẹ́ẹ̀ ẹni gbogbo ẹni mi gbà náà lókè náà ló lè ṣe dáa lè forgive and forget fún ìlọsíwájú gbogbo ilẹ̀ Yorùbá kó lè dá fún ilẹ̀ Yorùbá tó pé àwa Yorùbá là ń di tẹ́gẹ́ mi kiri bàbá tó nínú síbi ìdáná pé kiri àwọn Yorùbá ló ń gbogbo bí Nàìjíríà ṣe máa rí àwọn Yorùbá láàárín ìyẹ̀ fún Nàìjíríà kókó àwọn tó kù ọlọ́mú bí àkọ́tọ́ pé à ń gbéraga àwa ẹ wo bí nǹkan tí bàbá Awólọ́wọ̀ ti sọ táìmù tipẹ́tipẹ́ ìjọba ìbò wọn ló ti sọ tí ó pé kí bí Nàìjíríà ṣe máa da everything ṣùgbọ́n la padà sílẹ̀ òun náà la ń pariwo ìdáná mẹ́ta gbogbo àwọn all the ethnic ló wà ní Nàìjíríà sì tí wọn náà ń pariwo sí táwọn bàbá yìí ti sọ pẹ́tipẹ́ tí wọn náà afẹ́rẹ́fẹ́ sọ afẹ́rẹ́fẹ́ tí mo àwọn gbọ́ mọ́lẹ̀ pé àwọn Yorùbá gbọ́ ni human being tọ́lọ́ fẹ́ gan tẹ́lẹ̀ ló nífẹ̀ẹ́ sí gangan ìtọ́kọ́ náà nífẹ̀ẹ́ táwọn tó kù but àyànfẹ́ Ọlọ́run ni wá we are the chosen one Olúwa dẹ̀ fi wá wisdom ọgbọ́n ìmọ̀ye yàtọ̀ sí àwọn ọmọ àlè kọ̀ọ̀kan ló wà láàrin wa tó bá tásìkò àmọ́ máa name and shame them a máa name and shame them pé ọmọ àlè Yorùbá ni ẹ́ tó bá tiẹ̀ pé o fẹ́ àtọ̀rìn wa ni o fẹ́ nǹkan ni àbí gbọ́ nǹkan ni ìyẹn ní kò má ní common sense ni wọ́n ní kó wá gbógun tilẹ̀ Yorùbá tó fẹ́ kí ìlọsíwájú dé bá ilẹ̀ Yorùbá. ẹ̀yin tó bá kù ní Afẹ́nifẹ́re jẹun tó wà ní Afẹ́nifẹ́re tó fẹ́ dàrú tó bá dásìkò náà ló máa lùtù gbogbo yàtọ̀ tó bá kàn fẹ́ di Afẹ́nifẹ́re lásán tẹ́ ẹ̀hù àti Ọlọ́run bí ìwà ọmọ Yorùbá tó yẹ kó yọ Afẹ́nifẹ́re máa hù tẹ́ ẹ̀hù tẹ́kọ̀ fẹ́ nu jẹ lásán tẹ́kọ̀ fẹ́ pé Afẹ́nifẹ́re ni mí kò fẹ́ jẹ lásán ìwà tí wọn bàbá Awólọ́wọ̀ fi gbélẹ̀ Ọlọ́run á lù wọ́n ó dásìkò tó gbé àwa òun là ń làágùn
à ń làágùn à ń náwó à ń nọra à ń ṣe gbogbo wàhálà pé kí ẹgbẹ́ yẹn má bàjẹ́ ẹlẹ́mí wa fẹ́fẹ́ rẹ̀ oníkan tó ń ṣe ìjọsìn mọ́dárì group lásán ni ìbàjẹ́ ló máa post kiri ìbàjẹ́ ló máa post kiri inú ẹ̀ máa dùn. bí ìfẹ́ ṣe máa wà láàrin Afẹ́nifẹ́re kò sí ọkọ̀ wọn bí ní ti ṣe máa wà láàrin wa tí ó gbọ́ àwọn àgbà máa fẹnu kò tí ó gbọ́ máa sọ gbogbo búrọ̀ máa sọ kò tí ì lókọ̀ wọn náà ẹlẹ́mí gẹ̀ jẹ́ Afẹ́nifẹ́re kó ń jẹ́ mo tún challenge ẹ̀ lọ́ọ̀bù tí wọ́n tó bá gbọ́dọ̀ kó máa rókè lọ́kùnrin wọ́n tó kó ìwà Afẹ́nifẹ́re èèyàn mélòó ló kọ́ mi kó wọn Afẹ́nifẹ́re tí pé wọ́n wá pé Afẹ́nifẹ́re ní o bó lè jà Afẹ́nifẹ́re bílẹ̀ kí ló gbà Afẹ́nifẹ́re rí. ojoojúmọ́ lẹ́nu láyọ̀ lẹ́nu gbà á kọ́mọ́ tó pé Afẹ́nifẹ́re is the best because they are the voice of Yorùbá race àdìgbàkó wó Afẹ́nifẹ́re kò fún mi kọ́bọ̀ rí nípa kọ̀ọ̀kan lọ́wọ́ Afẹ́nifẹ́re rí ẹbí ọ̀rọ̀ president Nancy kan sọ pé ó ní don't think what your country will give you, think what you will give to your country. gọ́tẹ́ mi lè ọ̀fà Yorùbá ìlọsíwájú Yorùbá lèmi wà áfà iye kan tó ń fẹ́ gbà ń bẹ̀ lèmi wà áfà. bí ìbẹ́ ṣe mi yìí pẹ̀lú ọlọ́run pẹ̀lú àwọn ọ̀dà kìíní kò sí àwọn Afẹ́nifẹ́re wọ́n ti fin Afẹ́nifẹ́re lórí kò sẹ́ni àwọn youth kan kò tí kò mọ Afẹ́nifẹ́re mọ́tẹ́lẹ̀ wọ́n ti finish wọn but mo jáde síta gbogbo ẹ̀jẹ̀ mi mo fi jà fún Afẹ́nifẹ́re àwọn youth wa gbogbo internet gbẹ́rẹ́ rí jẹ tí o mọ nǹkan Afẹ́nifẹ́re wọ́n bẹ̀rẹ̀ sí ní lá Afẹ́nifẹ́re padà gbogbo wọn tí o mọ nǹkan tó Afẹ́nifẹ́re gbogbo àkóhun náà Afẹ́nifẹ́re padà àwọn kan náà fẹ́ afẹ́ dàrú ṣé kò ní máa dùn yàn àwọn tẹ́ pé wọn ò ní kankan tó ṣe pé they are just nǹkan tó kọ̀ fẹ́ jẹ níbẹ̀ lásán connection náà kọ̀ fẹ́ make níbẹ̀ lásán náà kọ̀ wá after ṣé kò ní máa dùn yàn. wọ́n tá à ń ṣe ẹlòmíràn mi ọ̀tẹ̀mí wọn mọ́ àwọn òde wọn òde ní kankan ó darí fọ́ọ̀mù máa tún máa continue mọ́ kudos to all those baba ó gba àwọn Afẹ́nifẹ́re ẹ ṣe gan fún reform tẹ ṣe ní Afẹ́nifẹ́re we need more reform gbogbo a need more àwọn Yorùbá àwọn àgbààgbà Yorùbá mi kó máa join but ẹni wọn gbọ́dọ̀ kó Yorùbá là ń sọ̀rọ̀ fún bíi pé èèyàn méjì kan àbí èèyàn mẹ́ta kan máa jókòó pé wọ́n sọ̀rọ̀ fún Afẹ́nifẹ́re no gbogbo ilẹ̀ Yorùbá là ń Afẹ́nifẹ́re sọ̀rọ̀ fún. We need more. Ẹ túbọ̀ kó àwọn bàbá àwọn balọ̀bà afẹ́ yín pẹ̀lú àwọn balọ̀bà kẹjókòó pọ̀ kẹnu kò sójú kan sódà a ní fún àwọn kan láàyè kó máa ta ikó máa tààràn wá fún àwọn ọ̀ràn míì. ìbàjẹ́ ni pé à ń ta ẹran wá fún fẹlòmíì mo rí ọ̀dẹ̀ kan báyìí lórí kínní lórí tẹlifíṣàn I'm gonna name him tó pẹ̀ ní Ṣẹ́gun kí ló porúkọ ẹ̀ ọ̀dẹ̀ lè ní kakún. Iṣẹ́ ohun kí ló gbórúkọ ẹ̀mí iṣẹ́ rú mi àbí kí ló ràn jẹ́ tó sọ pé tó ń kọ̀ndẹ́mu appointment Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo ní pé ọmọ àlè Yorùbá ilé ìwọ lẹ́nu ẹ̀ lọ́mọ Yorùbá ọmọ Yorùbá ṣé Nàìjíríà fún ẹ̀fíà ní ìṣòro wa Nàìjíríà tẹ̀pá ń sọ̀rọ̀ nǹkan mẹ́ ó máa bí ọ̀nù pé irú àwọn òpónú la ló kó àwọn Yorùbá wọ̀nyí. Fairness kí ló ń jẹ́ fairness kí ló ń jẹ́ fair kó ń fair àwọn táwọn kan bí pé they are born to rule tó ń fi àjẹ wá ẹ mọye tó ní àwọn Yorùbá ti fẹ́ lórí Nàìjíríà ni ẹ mọye ìfẹ́ lórí Nàìjíríà tí Yorùbá ti fẹ́ lórí Nàìjíríà ni kí la gbàgbọ́ bẹ̀ kí ni nǹkan la gbàgbọ́ bẹ̀ wọ́n fi àjọ ọmọ wá ní ẹ̀gbọ́n yìí ṣe ẹwọ bó ti kí àwọn jẹmadíà ẹwọ ń ṣe fún wọn tó gbọ́n dó lórí òótọ́ àwọn bàbá Bọ̀dé George gbogbo bẹ́ẹ̀ àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ ẹwọ ń ṣe fún wọn tó gbọ́n dó lórí òótọ́ àwọn ọmọ àlè Yorùbá yẹn làwọn wọn ń gbé sókè Yorùbá ti jìyà àti vet lórí Nàìjíríà gan tàbá ní ọkàn tí irú ọ̀dẹ̀ Ṣẹ́gun kìíní ẹ̀ ìṣòro mi àbúkọ́ ló ń jẹ́ tó wá jáde sí pé appointment
Aṣáájú Bọ́lá Ahmed Tinubu pé Yorùbá pé pàṣẹ ń gbọ́ wọn gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ pé bàbá yẹn bá jẹ́ ọmọ àlẹ́ Yorùbá ni ẹ sọ pé mo sọ pé fídíò yìí fún ọmọ àlẹ́ Yorùbá yóò jẹ́ ọmọ àlẹ́ Yorùbá yóò tó ní mo lọ fẹ́ jẹ lẹ́nu because mo lọ fẹ́ jẹ ṣé ẹnu Yorùbá tó lẹ́ka máa gbọ́rọ̀ ẹ̀já wọn ní wọn gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ ṣé òun mi àbúrò jẹ ṣẹ́gun fúnrò mi ẹ̀jẹ̀ tó tán kí ni nǹkan tó ń gùn nǹkan èṣù olóògbé mi ló gùn dẹ́kun fi sọ̀rọ̀ kúrò ẹ̀ lórí náírà tẹlifíṣọ̀n ó lè fẹ́ máa jókòó ní àárín Yorùbá ó lè fẹ́ máa jókòó láàárín Yorùbá ṣé èèyàn náà gbé Yorùbá àti half Yorùbá ni iye fún Yorùbá bá ṣe gbọ́ wọ́n ti gbọ́ pé fún Yorùbá ni kò ní wà tó wù yẹn agbọ́ pé half Yorùbá ni ẹ bá ń pílẹ̀ fún pé agbọ́ kó wá explain ààrẹ agbọ́ pé half Yorùbá ni agbọ́ ni o kó wá explain pé bí kó wá lọ pé ókè wà ní ọ̀nà pamọ́ o ṣe fún Yorùbá lòun o wọ́n fún Yorùbá ni wà bẹ́ẹ̀ pé òun condemn appointment aṣíwájú ìwà tó ti jẹ Yorùbá ti gbọjọ yìí tí Yorùbá ti jẹ Yorùbá tọ́lọ́ ṣe fún wa ní kíní díẹ̀ báyìí ó dẹ̀ condemn ẹ̀ hákàrà reasonable woman bí ló pẹ́ mọ́ ní Yorùbá ló máa ṣe òun wọ ìyá ìlẹ́nu ṣé Nàìjíríà fairness olówó wà ní Nàìjíríà ìgbà tó wà náà tó àgbọ̀n à ń sọ orúkọ mẹ́rin àìgbọ́n àìníláka ilé ká máa sọ orúkọ mẹ́rin táyà èmi náà sọ gbọ́ ẹ̀rí àìmúfìgbà àìníláka ilé ká máa sọ orúkọ mẹ́rin sọ dáàmì ẹ̀ àrí aláṣẹ pé ìgbà tó máa gbọ́ pé nílò gbogbo nǹkan tó jí lọ pé àìgbọ́n ní ẹ̀ máa ronú báyìí kí ló jẹ́ pé because àwọn tí wọ́n ronú kọ́ tí àwọn kí àpá ìran ẹ̀ tí wọ́n kí àpá ìran á fi Mauritania lẹ̀ á fi Mali lẹ̀ á fi Sokoto lẹ̀ á fi Kaduna lẹ̀ á máa bọ̀ ní South bí wọ́n fi pa àwọn èèyàn ẹ̀ àwọn kan wọn rẹ́rú á máa lé àwọn ìyá ẹ̀kọ́ ní oko pẹ̀lú ẹ̀kọ́ pé láti ba nǹkan ọ̀gbìn wọn jẹ́ pé àwọn kan escape àwọn èèyàn ẹ̀ adòkú sòkò pé ìyẹn fíà kí ló fíà nú yẹn gbogbo ọmọ olókùn Central Bank gbogbo bí kíkí wọn ní kótà kínní kan gbogbo ọmọ tí ò lè fìdí kòkó àwọn ló jẹ ọ̀rọ̀ Nàìjíríà akọ̀wà ní oko ẹrú wọn pè Nàìjíríà kan fíà ló fíà wọn ló wá fún wọn lọ́pọ̀ lẹ́tì àwọn ọ̀dàlẹ̀ kan nílẹ̀ Yorùbá ẹlẹ́ẹ̀bínú kan ẹlẹ́ẹ̀dọ́ pé you have personal interest fún aṣíwájú ẹ wá gbé yẹn wo ẹ wá fẹ́ kó máa fẹ́ sí ilẹ̀ Yorùbá ẹ fẹ́ kó máa fẹ́ sí ilẹ̀ Yorùbá ẹ lọ ronú ayé wò àti ní gbogbo yín ẹ̀yin ọ̀dọ̀tẹ̀ Yorùbá orúkọ yín ó wà bíi tí wọ́n dàgbà agbóyin jáde orúkọ yín àwọn ìgbóyin jáde àwọn sí name and shame pé àwọn ọ̀tá Yorùbá ilé yìí o àwọn ọ̀tá Yorùbá ilé yìí o àwọn ọ̀tá Yorùbá yẹn mọ̀ ẹ bá ti rí wọn lọ́nà àti ọmọdọ́mọ ẹ yàgò fún wọn ọ̀tá Yorùbá ni wọn o they are half Yorùbás they are not full Yorùbá àwọn àbẹ̀sí ní mọ̀kọ́ a lè máa sọ pé báyìí ìyàwó ẹ̀ báyìí ni màmá ẹ̀ báyìí ni gbogbo ẹ̀ láti mọ̀ gbogbo ẹ̀ wà lọ́wọ́ nǹkan tó fà lọ́mí ṣe bí ọmọ àlèkiri nìyẹn because mi rí a reasonable a normal right thinking ọmọ Yorùbá kan tó máa gbé wọn fẹ́ máa pé wọn fẹ́ gbógun ti ọmọ wa tó wà ń bẹ̀ you can correct him you can correct him you can correct him ẹ bá rí pé kò tẹ́ ẹ pé irú security mi ò agree pẹ̀lú wọn bó fẹ́ wà nǹkan ṣe sọ̀rọ̀ security. What you talk about security is very, very important. So in a civilized manner, can't gbógun tì kí ọmọ sọ pé appointment Tinubu pé ó wà bàyà sí gbà kankan fún pé Yorùbá nìkan ó rọ̀ ní Yorùbá kìíní kan ọmọ ìkó bá yá lẹ́nu ọmọ Yorùbá ó lè sọ pé ó yíyan ò lè dín kankan lẹ́ Yorùbá mọ̀ ó ti fìdí ara ẹ̀ náà ṣé èèyàn Yorùbá kan wá dìbò ṣé èèyàn á dìbò ó lóun fẹ́ jáde fẹ́ kọ́tẹ́ fún kan tó pé owó tó ń fún táwọn dáadáa ń fún ìyẹn Ṣẹ́gun yẹn àbí kíní kan pé ó fẹ́ contest ó lè contest ó lè dín kankan lẹ́ Yorùbá mọ̀ you are finished tó wá lè sọ nǹkan ẹja ìlẹ́nu ọmọ Yorùbá tó ń condemn appointment tí ọmọ Yorùbá ṣe láti fẹ́ fọ ìran ẹ̀ tó ṣe ìwòye la máa gbójúlé ìwòye la máa believe ó rí bí ọ̀rọ̀ àwọn Afenifere
àwọn Afẹ́nifẹ́re tó wà mẹ́ títí lọ́wọ́ kan fẹ́lẹ́ kọ̀tẹ́ fún gómìnà Ondo State yìí sí wọ́n ti wà nínú Afẹ́nifẹ́re lọ́kọ́ lọ́jọ́ ní Obi kìíní Labour Party wọ́n tí wọ́n tó sí wọ́n tó lò wọ́n tó pé wọ́n ti fún ẹni kankan bẹ́ẹ̀ lò wọ́n tó sí wọ́n pé wọ́n lọ́ọ́ dẹ̀ tó pé àwọn èèyàn lè fún ẹ lówó dábẹ́ kọ̀tẹ́sì wọ́n tó kó fẹ́ lọ di gómìnà Ondo State. You are just deceiving yourself. Gómìnà kọ́ ó ti lè di kánsẹ́lọ̀. Don't deceive yourself. Gómìnà wọ́n yín jí gómìnà náà nìyẹn wọ́n fẹ́ lọ kọ̀tẹ́sì fún gómìnà Ondo State pẹ̀lú nǹkan iṣẹ́ ibi tẹ́ ṣe ní Afẹ́nifẹ́re tẹ́sán Afẹ́nifẹ́re di Afẹ́nifẹ́re. Àwa àṣẹrí mo sọ àwa ò bẹ̀rù ọ̀tọ̀ dọ̀rọ̀ kì í dẹ́ ti pé ibi táwọn àdẹ̀tí wá kó fẹ́ lọ di gómìnà ń bẹ̀ wọ́n tẹ́ orí kan pé ó fi ọmọ Yorùbá lẹ̀ ó ní ọmọ Yorùbá lọ́ọ̀ta ẹ̀ ní ó ní ọmọ àtọ̀run wà fẹ́ lo campaign fún ó dẹ̀ láti fẹ́ kó wá kó fẹ́ gọ́fà Ondo State. You are deceiving yourself. Ọ̀kọ́dé ò jáde lọ́dà Labour Party. Why did you go to PDP? Why do you want to come out? Wọ́n tó pé party tí wọ́n tẹ́ kó believe party náà dábìlì pé kò fẹ́ ta Yorùbá kò fẹ́ ta Yorùbá lé òtún pé kò fẹ́ ta Yorùbá kò náà wọ́n pọ̀ náà gáǹgì ẹ̀. Why tó pé ó wá ṣe tán wọ́n tó pé ò jáde party tó pé ó ti bẹ̀rẹ̀ tó ti ń pariwo gbogbo àwọn tó ń yàn ẹ́ sí position of authority tó pé pé òun ló ń yàn ẹ́ tó fẹ́ di kínní òkèyìn sí mọ́ ó tẹ̀sí gbà pé ìgbìyànjú máa jáde bóyá àwọn olè tó bá fún ẹ lówó lè náwó oúnjẹ bọ̀ bó máa dín ọkọ ẹ you are deceiving yourself. You are deceiving yourself. You are deceiving yourself. Àwa sọ̀rọ̀ ní àwa ṣeré lálẹ́ yìí ọ̀rọ̀ la wá sọ̀rọ̀ báyìí yẹn méjì àwọn tó wà lọ́nà yẹn àwa sọ̀rọ̀ ní àwa ṣeré torí pé a ní ìdàtí sọ̀rọ̀ kí mo sọ yìí a ní ìdàtí sọ̀rọ̀ torí pé a rí pé ìbàjẹ́ ó pọ̀ láàrin àwa Yorùbá mi rẹ pé a fi torí pé mo hate lágbájá mi ò fẹ́ fowó ó ti ṣe mí rí I will not forgive mo gbàdúrà kó fail ni wọ́n ká àtàlẹ̀ wà kó bá má dùn mí bó tó bá wà ní Afẹ́nifẹ́re dá mi ò tẹ̀lé lọ́sẹ̀ Afẹ́nifẹ́re ti rẹ̀ ẹni tó wá ṣe wa fún náà fọwọ́ ẹ̀tọ́ ọjà sọ́ọ̀ ìlú wọn Yorùbá òkú là ń jà fún àti ìtúrẹ̀ Yorùbá là ń jà fún bó tó wẹ́ pé wá tó pásítọ̀ ìtẹ̀lá rẹ̀ náà pé òun ṣọmọ Yorùbá àtẹ̀tẹ̀ nìyẹn kí mo sọ òun ṣọmọ Yorùbá àtẹ̀tẹ̀ nìyẹn. Now, sorry for little. Now, kí ló ti mo sọ lọ́wọ́ ni pé ọmọ Yorùbá tó bá ń gbọ́ ìgbésí ọmọ Yorùbá kan ẹgbẹ́ ẹnu pọ̀ máa lè ní. Now, àti ṣe nínú Afẹ́nifẹ́re ń sìn reform tó wà ní Afẹ́nifẹ́re thank God fún àwọn bàbá wa ní Afẹ́nifẹ́re. Mi ò rí pé ẹgbẹ̀dọ́ àkànjáde ń sọ pé wọ́n sọ pé wọn ò gbà ń sì dá mi pé ẹ̀jẹ̀ ká ọ̀pọ̀ ẹ̀ mọ̀ pé àwọn ọmọ lọ dalẹ̀ Yorùbá tó fẹ́ kí Yorùbá lọ síwájú. Ìyẹn kan máa jáde ń sì pé àwọn kan náà sọ yẹn o gbogbo náà ń bẹ o òun gbọ́ngàn ní ọ̀tá Yorùbá mo gbọ́ nǹkan tí kí ló pè ní bọ́ọ̀yì kí ló náà jẹ́ náà Adéjùmọ̀ àbí kí ló náà jẹ́ mo gbọ́ communicate kan tó ń ṣe jáde ta ló mọ̀ gbàlúùjà méjì àfẹ́ kò bí a 7 years ago àti ìfàdókè bí a 7 years ago wọ́n gàjà Adéjùmọ̀ gbàlúùjà Afẹ́nifẹ́re ta ló mọ̀ ní Afẹ́nifẹ́re kí ló mọ̀ pa Afẹ́nifẹ́re ẹ bá ń play fídíò ìfún kí ló mọ̀ pa Afẹ́nifẹ́re kí wọ́n sọ pé ṣé ó mọ̀ Afẹ́nifẹ́re tó èmi tí mo jókòó yìí ìgbà lójú ọ̀nà Afẹ́nifẹ́re kí ló mọ̀ pa Afẹ́nifẹ́re tó bá ní ẹ̀tì pẹ̀lú aṣáájú ìyẹn
tí ẹni ẹ gbọ́ òní ẹ kó afẹ́tilẹ̀ Yorùbá ṣé ẹ̀yin méjì jù ká mọ̀ jọra yín jọ ẹ fẹ́ fa ọwọ́ aago Yorùbá sẹ́yìn ẹ kàn tọ́ra yín jẹ ó tún mọ̀ tó jọ bẹ́ẹ̀ bèbí ṣiṣẹ́ jú mi ò ṣe wá fẹ́fẹ́ lánàá àdúrà ìfàfẹ́ lẹ́nu máa sọ ọkùnrin lóṣù 30 years ẹ̀mí wà ní afẹ́fẹ́ rẹ̀ ní ìgbìmọ̀ ìyẹ̀wò afẹ́fẹ́ rẹ̀ wọ́n lè tún bí mi sínú ẹ̀ ní mo ti máa bẹ̀rẹ̀ sí pé àti kìíní ní afẹ́fẹ́ rẹ̀ lóṣù 30 years gbà tí o sì mọ̀ pé afẹ́fẹ́ náà tó mọ̀ tẹ̀ fẹ́ gbọ́ afẹ́fẹ́ rẹ̀ tó dán fẹ́ gbọ́ sí tí àwa yìí rẹ̀ tá à ń jà tá à lórí ìtàdé mi gbọ́ mìtì tá à jà fún rẹ̀ lẹ́yìn so ẹ tó máa gó ìkéde ọ̀dọ̀ àwọn báyẹn ṣe ń sìn dáàmì ẹ̀ mọ̀ pé òun gbọ́ngbọ́n ló lọ dalẹ̀ Yorùbá òun gbọ́ngbọ́n ló fẹ́ yìí ti Yorùbá òun fẹ́ kí Yorùbá kẹ́ni òun fẹ́ kẹ́ni Yorùbá kò ẹ tó máa gó ìkéde ọ̀dọ̀ àwọn bàbá yẹn ṣe ní afẹ́fẹ́ rẹ̀ ń sìn because wípé everybody àjùmọ̀ sọ fẹ́fẹ́ bàbá look at bàbá Bánjí Akíntóyè gbogbo ọyàn ńláńláńláńlá ló wà ní àwọn wà ní committee sí pé àwọn ló máa sọ fúnlẹ̀ Yorùbá àwọn Prophet Bọ́lá Akínyẹmí General Akínadé Yàrá Olúbàjò wà Àbábá Ọba Nífàlàyé àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ọba sí Adébáyọ̀ àwọn àgbà bàbá Adébáyọ̀ gbogbo ló máa jókòó ká máa discuss àwọn ọba Fáyọ̀jì wọn jókòó wọn jọ sọ ìpè àwọn kéèké kan ajé kankan tí o mọ nǹkan tí o tẹ̀ mọ́ bí táwọn lọ tó jókòó àwọn bàbá àgbà yẹn àwọn ni member of the Lord wa nílẹ̀ Yorùbá àwọn lords ni wọ́n ń sìn so let the younger one come to one feed ká máa jábọ̀ fún yín ká wọ́n fẹ̀yìntì pé ká máa sọ pé kẹ́kẹ́ ẹ mọ̀ kọ́dá kùn ẹ try ó kù bí àyè ló kù sí ìbáyìí ló kù sí ìbáyìí ló kù sí ìbáyìí ó yẹ ṣe báyìí ẹ fi kún ẹ nǹkan lẹ́sẹ̀ ẹ̀yàn mú yẹ try ẹ ṣe báyìí ṣé bàbá 90-something years old bàbá 80-something years old àgbà kó máa rán kiri ṣé bàbá iṣẹ́ tí bàbá yìí lè ṣe bàbá yóò lè ṣe bàbá yóò lè ṣe mímí náà tún lé àwọn ọmọ mi tó wà lẹ́yìn mi tẹ́ pé nǹkan tó wọ́n ta sẹ́ǹtì mi nǹkan tó mi ṣe wọ́n ta bẹ́ẹ̀ ó ta sẹ́ǹtì mi èmi náà ti gbọ́n bóyá ẹ̀yin ọmọ mi yá ẹnì ṣó kílẹ̀ nìkan báyìí àwọn àti mi náà láwọn ọmọ ẹgbẹ́ báyìí ni lórí nǹkan tó mọ̀ dé mi náà ò mọ̀ kó táwọn ọmọ mi ò mọ̀ bá ṣe máa délé eré nìyẹn ní pé káwọn méjì kan jókòó kárí pé àwọn èèyàn méjì ò lè sọ fúnlẹ̀ Yorùbá náà Yorùbá gbé gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn lọ so reform tó yìí náà fẹ́fẹ́ is the best for Yorùbá is the best fúnlẹ̀ Yorùbá kì í ṣe party is not Yorùbá party kan kìíní kan náà sí PDP wà ń bẹ̀ APC wà ń bẹ̀ APGA wà ń bẹ̀ Labour wà ń bẹ̀ kó tó tí ò sí bẹ̀ ẹni tí ò ṣe party ní ìgbà ó wà ń bẹ̀ tó gbọ́ àwọn àgbà ilẹ̀ Yorùbá ló wà ń bẹ̀ kọ́ ọmọ Johnson àwọn leader from Yorùbá council of elder from kìíní kan rìn náà olùkọ́ àwọn kúrò pé wọ́n sáì fúnlẹ̀ Yorùbá ń sìn bó yẹ kó rí nìyẹn tàbá rí ọ̀kan sí ọmọ àlè Yorùbá kan wá ti sọ pé òun gbé kò ṣe ṣe dáhùn pé ìwọ̀n kan lọ tá Yorùbá ìwọ̀n kan lè fẹ́ kí Yorùbá nílọ síwájú. Yorùbá rẹ̀ tí mo ní èbí ti ṣẹ́jú Yorùbá know their leader kò dẹ̀ pé méjì kò leader pé méjì lẹ́yìn wọ́n ní gbọ́gbà kan òkú mi ò jẹ́ Yorùbá know their leader who is their leader Fáṣọ̀rántì ọgbà ọkùnrin pé méjì láàfin so we have to get one gbọ́dọ̀ kọ àwọn bàbá Fáṣọ̀rántì àjókòó àbí àwọn kan bàbá Adébánjá jókòó lẹ́gbẹ̀ẹ́ Àjàyí Akínadé jókòó lẹ́gbẹ̀ẹ́ Afọbọ́lá Akínadé jókòó lẹ́gbẹ̀ẹ́ Professor Akíndélé jókòó lẹ́gbẹ̀ẹ́ àwọn bàbá Rọgbàfà jókòó lẹ́gbẹ̀ẹ́ gbogbo wọn jókòó káàkiri gbogbo all those leaders àti ìdọ̀kùnrin gbogbo wọn jókòó ẹ̀yin ọmọ akílẹ̀ mú wá kílẹ̀ rí agbọ́pẹ́ ẹ̀sìn gbá bọ́kẹ́ nǹkan tẹ́ ṣe yẹn ok àfún blessing okùn nǹkan bí ilẹ̀ bàbá ìfàlà ìbọn wọn jókòó okùn díẹ̀ báyìí ok ṣe báyìí reform nílẹ̀ Yorùbá nìyẹn kí n ṣe pé wọ́n sọ pé ẹ̀kọ́ ọjọ́ pé àwọn kan sọ pé àwọn Afenifere kọ̀ọ̀rọ̀ pàṣẹ no bọ́n ṣe gbọ̀ngàn lóye pé ó yẹ kó rí gan ó ní fún over 70 years ago Afenifere ti wà ó ní the reform so the best reform ló ti ṣe fún Afenifere pé bẹ́ẹ̀ kan kí nǹkan ní bàbá tó ti dálẹ̀ kò gbọdọ̀ parẹ́ ẹ̀gbọ́n mi
I watch one lánàá tí ẹ̀gbọ́n ṣe ní lórí TVC lánàá. And I'm going to play some part of the Kingdom Building. My play my boss my play my boss. I'm analyze one by one. Analyze for you. Let me the video. My play for you. My boss and my ball beat my ball the products. My play for you. My boss and my boss. What he or not from Belano. Don't analyze it. After ANC, the oldest can a better one. Go Africa. What ANC? It's Afenifere. What's 70 years ago? I'm proud to remember Afenifere. And why you manage to avec who in Nigeria? Afenifere is only to le fight for one, to le call our governors one. But quality our governor gbogbo nisin they will be to call the governor now. Wọ́n á jókòó, àṣẹ Yorùbá dé, àṣẹ gbogbo all over the world. Á jọ jókòó, ẹ̀rí pé àwọn mi fẹ́ máa dárúkọ wọn, àwọn tí yọ òkè ọ̀hún. Ẹnu wọn kò. Nítorí pé àwọn kan díẹ̀ tó ti ìsáàbùrù kan tó ti wọ̀ wá láǹtà àmọ́ tó gbẹ̀yìn wọlé wọ́n fẹ́ máa lò fún for their personal interest. Kò yẹ òjò mọ́. Thank God tó lè ṣe reform yẹn. So ẹni bá kan lọ pé òun kì í jẹ́ Afẹ́nifẹ́re kan sí ọgọ́ta àwọn jẹ ni. Mo sọ lẹ́kọ̀ọ́ mo ní lísì tí kan tí bọ́ọ̀lù mú kàjí ẹ̀ ń bọ́ kí ló sọ ní ló ṣe ní tó gbé gbé rẹ̀ ní kíní kan. Àwọn ọmọ rẹ̀ ni pé ìwọ tó mọ̀ nǹkan pàfẹ́ kọ́ ṣé ìwọ pẹ̀lú àwọn méjì mẹ́ta kan lè kóra ń jọ sí ẹ̀kọ́ ń pẹ́ máa sọ pé ẹ̀ ń ṣe kíní kan. I just laugh. How many ọba tó lè bá sọ̀rọ̀ tó máa gbọ́ tó gbọ́? How many ọmọ Yorùbá tó lè bá ṣé ọmọ Yorùbá tó ìwọ tó fi Yorùbá lẹ̀ tó tẹ̀lé ìbò lọ tó fún ìbò Yorùbá máa dé àwọn dẹ́ lóhùn. Ẹ tó jà fún tẹ̀lé Yorùbá bẹ́ẹ̀ tó jà fún tẹ̀lé Yorùbá. Tó gbé nǹkan tó fẹ́ jẹ àtẹnujẹ. Ní security wà lẹ Yorùbá ń sìn gbogbo ẹ̀fìn tí wọ́n bẹ àjọ jókòó pẹ̀lú gọ́ọ̀nà wa àpò àwọn bàbá wọn ló bá wà ká jókòó Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa Láké bàbá wa Àwùjalẹ̀ àwọn èèyàn Afẹ́nifẹ́re gbogbo àwọn leaders káàkiri ó yá ẹjẹ́ ká jókòó gómìnà ó yá jókòó báyìí máa tákùn security àṣẹ àwọn bá àjà pé ṣe kíní kan àbẹ́ di kíní kan ṣé èèyàn méjì ń sọ̀rọ̀ fún ilẹ̀ Yorùbá ni ṣé èèyàn méjì sọ̀rọ̀ fún ilẹ̀ Yorùbá ni Yorùbá la pé ẹ̀mú ìwà ni bàbá 30 or 40 minutes lájẹ́ ṣé èèyàn méjì kan lè sọ̀rọ̀ fún ilẹ̀ Yorùbá ni possible now ó dá mọ́jọ reform ẹ̀ sí dátí ń gbàdúrà fún tipẹ́tipẹ́. So I will advise àwọn tó kàn pé àwọn jẹ́ kíní kan sọ́nà ń bẹ̀ ẹ̀ tí bíbí ìṣẹ́jú ẹ̀ ní respect kò tẹ́ tó respect yín kò tẹ́ tó value yín kò tẹ́ tó kà yín kó kà yín kún. Wọ́n ti sọ́ọ̀bù kíní ẹ̀ kò sí kò lè yí padà mọ́ kò sí kò lè yí padà mọ́ ẹ̀ bá gbọdúmọ́lẹ̀ kò sí kò lè yí padà mọ́. Give me that then go there play kíní àná ẹ̀ you play TVC kíní ẹ̀. Thank you so much for finding time to come. And happy New Year to you. So stories will come back before the election. I'm sure you followed that very closely as well. How many factions are there in Afenifere? And I know you will say one, but I'm saying we've come to know two separate groups in recent years. It's Juni. Let me tell you. Separate group, not very. Thank you for inviting me here and to let you know about Afenifere. I know a lot of the young people don't know what Afenifere is all about. Now, let me shoot straight. Afenifere started with Obafemi Awolowo in 1951 as the first leader. After him, it was Chief Ajasin handed the baton to Ibrahim Adesoya, and presently, person Ibrahim Adesoya handed the baton to his Chief Ruben Fashion. In 2021, it was reported that Chief Fashion handed over to Pa Adebanjo. You skipped that. And let me tell you, when Baba Awolowo died, the mantle fell on Pajasin. Pajasin was sick. Of age, he appointed an acting leader
the person of Chief Jonathan Odebi, Senator Odebi from Ibo in Ogun State, here in Ogun State. But the gentleman was sick as well, couldn't carry on, and then it fell on. He asked Senator Abraham Adesoya to continue acting on his behalf. From then on, when Baba died, Baba you know what died. Baba Adesoya became the substantive leader. During this period, everybody moves to a walk to hold their meeting. That is our tradition. We are not anything. Olori this system. That is who we are. We don't copy. Uyibo came to meet us with our democracy and the way we do our things. So people analyzing it, they are looking at it from the Western point of view. The point, let me continue. Let me the succession plan. Yeah. Then from there, I guess Baba Adesoya became ill again, and then handed over to as an acting capacity to the present leader. When he died, then the General Assembly made the acting leader the substantive leader up to today. Afenifere acting leader, only Baba Fashion Baba Kini sick. Baba Adesoya, but don't sick. Even though why along with Baba Adesoya, on the clapper. Any call up, open she want to very. I'm not just one very much very good. Couldn't go there very good time. I can couldn't Baba Fashion Baba Adesoya, the clapper. Man, look secret. Man, look better. I couldn't by the phone. Tell you, boy, I could have one bed. I go from by every morning. I go to a tent. So I want to go on a very annoying. You look on to me, don't feel to me. They don't know anything about very when you do that very you want. Live about the clap on there. My lord. What feel to me? We our friend ever done the Yoruba. Oluwa ti Baba lọ́wọ́ yín sí. Thank God. Acting leader. No, upon Baba Fashion what time Baba you alaye. Wọ́n do ṣe on behalf of Baba Adesoya ni. Wọ́n do ṣe pátá on behalf of Baba Adesoya ni. I remember, but the clinic happened. Láàrin Baba the late governor those in time here, but now àwọn gómìnà fẹ́ jẹ ẹjọ́ fẹ́ jẹ náà bí àmì ikọ̀ àbí àwọn òbí àwọn ìṣẹ́fẹ́ láti kọ́ yà rápùn dáàmì ẹ láàrin wọn ní bẹ̀rẹ̀ dáàmì ẹ Baba Adéfárátì àwọn kan wápù lóńdó dáàmì ẹ lóńdó ṣe dáàmì ẹ dáàmì ẹ Baba Adéyàn mo wà ń bẹ̀ lálẹ́ yẹn pé bàbá ṣe rà pé Kọ́lé kí ló ṣẹlẹ̀ lóńdó kí ló wápù lóńdó kí ló ṣẹlẹ̀ lóńdó I was sitting with Ọ̀túnba the Baba Adesoya. Baba Fashion was the acting leader at that time. I'm going to everything. Oh, the query. I was there that night. Baba said, Kọ́lé, Mensa, kí ló ṣe Lóńdó? Kí ló happen Lóńdó? Kí ló fa gbogbo kan jà díẹ̀ tó happen Lóńdó? Kí ló fọlẹ̀ Lóńdó láàrin Adéfárátì pẹ̀lú àwọn bàbá yẹn sọ̀rọ̀ lálẹ́ ọjọ́ yẹn. I was there with Baba pẹ̀lú Ọ̀túnba ní Clapham. Baba you were in charge. But that time, Baba Fashion was the acting leader at that time. But Baba Adesoya was in London here. Don't bad treatment. Gbogbo tí Baba ń ṣe ó ń jábọ̀ fún Baba Adesoya ni. Kò dání kò ṣe fúnra rẹ̀ pé òun ní acting leader ní ìpè náà kí ló jẹ́ bẹ́ẹ̀. Ilé Baba Adesoya náà ti máa ń ṣe meeting. Bàmí wọn ṣe ń jíbó bàmí lọ sí ilé Baba Adesoya. Gbogbo ẹ̀ làwa mọ̀. Mo sọ fún yín gbé ìjà tó sọ yóò ti jẹ́ ẹnì kí ló jẹ́ ẹni tó jẹ́ ìfúnra 47 years ago tí ló fẹ́ di irú mọ̀ ọkọ̀ mo wà mẹ́ tí bàbá yẹn bẹ̀ pé Kọ́lé kí ló happen kí ló ṣe Lóńdó lálẹ́ ọjọ́ yẹn I will not forget.
bàbá Adésọyà bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ tó gbọ́ ẹ̀ òkè ṣe báyìí bàbá yìí náà ọdẹ kọ máa níbi tó wà bẹ́ẹ̀ nílé wọn bí yìí ó dẹ̀ sọ báyìí bàbá Fáṣọ̀rántí was the art leader at that time ó ń jábọ̀ fún bàbá Adésọyà ni gbogbo ó ní í ṣe tó mo bí tradition Afẹ́nifẹ́re ṣe wà ní from day one tí mo jẹ́ ọ̀lànà ọmọ ike tí mo jẹ́ ọ̀lànà yìí ni ẹ o tẹ̀mí mọ̀ bẹ́ẹ̀ tí mo join tí mo wà tí mo lánàá yìí tẹ́ pé àná lèmi ẹ̀ sì join yìí o yàtọ̀ sí àwọn tó yẹ pé ìní náà ń ṣe join bí àwọn adéyẹ bí àwọn mọ́gàjì tó bá gbé kámẹ́rà tó bá jẹ́ sábà sọ àwọn sọkúsọ àwọn sọ ẹ̀fì bóyá àwọn pẹ́ẹ́pẹ́ẹ́ àwọn ló máa sọ kíní àwọn mélòó dẹ̀ ni wọ́n náà bí méjì mẹ́ta kan wà lè press àwọn èèyàn lè bẹ̀rẹ̀ ọ̀tọ̀ ní pé gbé wọn lè ọkọ̀ lẹ́yìn. ṣé ó yẹ kí ọmọ Yorùbá kan tó bẹ̀ ká ní reform wà kí ọ̀pọ̀ bá sọ pé torí pé nǹkan tí wọ́n bá tẹ̀ ní ìtì pẹ̀lú Tinubu bá ní ìtì pẹ̀lú Tinubu yẹ kó àfẹ́tìlẹ̀ Yorùbá ojú òtì ẹ pé ìwọ ló gbé ọmọ yẹn mi lẹ́yìn against ọmọ Yorùbá ó jẹ́ ìtìjú burúkú tí èèyàn jẹ́ Yorùbá yàn gbọ́ ẹkójú tiẹ̀ náà pé ìwọ tí wọ́n á ń lẹ́nu ọ̀rọ̀ nílẹ̀ Yorùbá pé ó fẹ́ oúnjẹ fún pé Yorùbá ló ń jà fún wọ́n tó ní tó lọ pé àwọn kan sọ pé Afenifere ẹ̀dẹ̀ yà á sì pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ náà kí ló ń jẹ́ Afenifere pé kàn yẹ dá kí ló ń jẹ́ bẹ́ẹ̀ pé ó yẹ kí èèyàn máa jábọ̀ lẹ́nu ọmọ Yorùbá mọ́ pé Afenifere so gbogbo àwọn tó ń dàrú yìí they are Afenifere they are not Afenifere táwọn gbọ́ pé àwọn fúnra ló ń lẹ́nu lórúkọ pé Afenifere ni wọ́n dẹ̀ ń wà Afenifere yẹn àwọn ló but thank God for the reform now so tí nǹkan sọ pé èèyàn kan sọ pé wọ́n dọ̀ pé acting capacity ni mo lè ti wẹ́kí ní débi kan máa pé màmá yẹn padà létà náà pé wọ́n live màmá tí bá wù mí bẹ́ẹ̀ fẹ́ jẹ́ kí n mọ̀ bẹ́ẹ̀ fẹ́ sọ̀rọ̀ ni mo pè é lẹ́ẹ̀kan ẹ̀ bọ̀ tí mo wà live lórí program sí but ẹ bá gbẹ fẹ́ gbẹ kó wọlé padà ẹgbẹ́ fẹ́ down sí program ni mo wà live on my program kí ni tí mo try sọ yìí ni pé in acting capacity ni ní bàbá tí sọyà ní bàbá Fáṣọ̀rántí time yẹn wọ́n dẹ̀ ń jábọ̀ fún bàbá Adésọyà tó wà ní sickbed London bíi òbúdó ẹ̀sọ́ fún pé lálẹ́ mú ìlú bàbí láíláí lọ́jọ́ yẹn bàbá ò happy gbogbo pé àríyànjiyàn wà láàrin gómìnà Adéfaratin time yẹn pẹ̀lú àwọn Ondo State chaplain time yẹn torí pé àwọn ó yẹ pé bàbá mọ ọ̀dàbọ̀dà primary time yẹn bàbá fẹ́ contest ó yẹ pé gómìnà kò náà fẹ́ contest bó wẹ̀ sí àmì ìmọ̀ ọ̀dàbọ̀ láàrin wọn time yẹn but one small wàhálà sí àdé láàrin yẹn time yẹn bàbá Adésọyà was so happy bàbá Adésọyà have to call bàbá Adésọyà lálẹ́ yẹn the phone ló gbọ́ ṣe pé kọ́lé ọ̀yọ́nsà wọ́n bè lọ́wọ́ tún bá ní kọ́lé kí ló ṣẹlẹ̀ lóńdó kí láàbù lóńdó kí ló ṣẹlẹ̀ lóńdó he had to explain to bàbá pé báyìí ni bàbá báyìí ní bàbá yìí ní tó nífẹ̀ẹ́ Yorùbá nú ẹ tó wà ní sickbed ó dẹ̀ mú into everything ó dẹ̀ jábọ̀ fún bàbá Fáṣọ̀rántí wọ́n á ní dàrá tàmí o bàbá yìí ó ní tọ́ gbogbo lábùn wọ́n dẹ̀ jábọ̀ fún ẹ̀sà báyìí leader báyìí sà tó tí ẹ bá rí àwọn kan tí ò mọ kankan pa Afẹ́nifẹ́re lọ́kọ̀ọ́jà iná lọ́dọ̀ nàìjíríà láàfin ó máa dùn pé ẹ̀yin yìí dẹ́kọ̀ àtọ̀húnrìnwá lẹ́yìn yìí àtọ̀húnrìnwá nìyí ìgbà ó lé kí lè mọ̀ pa Afẹ́nifẹ́re iná ṣé nǹkan náà kọ́lé yín lọ́wọ́ wọ́n bí èmi sínú ẹ̀ ní bàbá tèmi ló mú lé mi lọ́wọ́ iṣẹ́ ẹ̀gbọ́n lé mi lọ́wọ́ bàbá tèmi ló mú lé mi tó bàbá tèmi wọ́n bí mi bàbá mi ló bẹ̀rẹ̀ tó wà ní Afẹ́nifẹ́re tèmi ẹ̀gbọ́n gbogbo lé mi tó ń jẹ́ ní Afẹ́nifẹ́re ẹ̀gbọ́n mi wà ní Afẹ́nifẹ́re èmi náà wà ní Afẹ́nifẹ́re lórí tí mo ṣe gbogbo èèyàn kan ọ̀dà láti ẹ̀jẹ̀ ara mi inú orí náà mo fi ń ṣe mo ṣe pé ó yẹ kó rí nílẹ̀ Yorùbá mo dé mo ṣe gbàdí mo ṣe Yorùbá nation nobody mo ṣe fi ilẹ̀ Yorùbá náà mo ṣe tó ẹ̀ ṣe ó máa dùn pé tí máa ṣe gbogbo nǹkan mẹ́rin kẹrin kan wà níbi kan ká fẹ́ máa bàjẹ́ bọ̀ inú mi dùn pé
reform tó mú wọnú Afenifere inú mi dùn gan pé no going back. No going back. So mo rí prayer kan tí wọ́n gà sí mú bẹ̀ mo kàn rẹ́rìn ni. Mo kàn rẹ́rìn pé gbogbo yìí, what do you know about Afenifere? Who are you? Àwọn olùmọ̀ ẹ̀dọ̀ Afenifere, àwọn olùfẹ́ bá sọ, ṣé Yorùbá mélòó fẹ́ lè ṣe during the last election, Yorùbá mélòó bá sọ tó gbogbo sí lẹ́nu. Yorùbá mélòó tẹ̀lé wọn dẹ́ sọ. Èyí tí ẹ̀ ń tẹ̀lé àtọ́nùwá torí mọ̀ lẹ́fẹ̀ẹ́ jẹ́ ń bẹ̀. Ṣé yẹn àwọn Yorùbá ń jà fún Yorùbá? Dábàá jà fún Yorùbá kò sí no matter ojú ọ̀dà fi sọ pé ẹ̀ ń jà fún ìran mi jù yín lọ. Ṣé Nàìjíríà fún ẹ fíà? Ìfíà ní ètò lè pariwo. Ṣé Nàìjíríà fíà? Ṣé Nàìjíríà fíà? Ìgbà tó pa àwọn kan tó pa àwọn not officer àtàmọ̀ ṣé Nàìjíríà fíà àtàmọ̀ tó fi àwọn èèyàn tí wọlé ṣé Nàìjíríà fíà gbogbo àtàmọ̀ àtàwọn náà tó dé ló pa àwọn kílé ṣé Nàìjíríà fíà àtàmọ̀ kò sí gbogbo Nàìjíríà ló wà fíà lẹ́ẹ̀kan rí tó lórí ìjà fúri ara ẹ̀ ni dájú sọ̀rọ̀ àgbà pé àwọn kan tó pé ká mọ̀ pé àfẹ́ Nàìjíríà mọ̀ ká kúlókù wà kàlá káyì kúlókù wà láyé rẹ̀ akọ̀ fọ́ọ̀tì ọkọ̀ akọ̀ fúnra wa by force pé akọ̀fí ẹnu akọ̀fí jẹ́ ọ̀rọ̀ àpọ̀ mo tó ká gbọ́n ọ̀fẹ́ gé ìgbẹ́nu bẹ́ẹ̀ ń ṣe bọ̀ Yorùbá fẹ́ kí Nàìjíríà bọ̀tí àwọn kan wọn ọ̀fẹ́ lókun ọ̀fẹ́ gé níbẹ̀ tó ti bẹ́ẹ̀ sí pé a sọ pé ká máa lọ àṣẹ Nàìjíríà mọ́ ẹ jẹ́ ká ráyè máa lọ ẹ ká jókòó ara wa jẹ́jẹ́ gbogbo àtọ́ máa yẹ fọ́ọ̀sì wa together wọ́n ní wọ́n yẹ fọ́ọ̀sì wa together ok tó bá yẹ bẹ́ẹ̀ ni káwọn náà gé ìlànà Nàìjíríà náà kó tó pé Nàìjíríà kàtó pé àpín sí wẹ́wẹ́ káwọn náà lo Nàìjíríà káwọn náà ìkọ̀ táwọn náà ti gé káwọn náà gé ìlànà Nàìjíríà wọ́n ti gé ìlànà Nàìjíríà náà ìbániwọ̀n náà ti gé tó kọ́ alẹ́ ọmọ àlè Yorùbá kan kó máa kún dẹ́mu appointment ìyàsíwájú ẹ̀dùnkọ́ ọmọ àlè ló jẹ́ káwé ọmọ àlè Yorùbá kan tó pé òun fẹ́ kí aṣíwájú débẹ̀ àìpọ̀ ọmọ àlè ní half Yorùbá ni wọn gbogbo àwọn tó sọ wọn yìí half Yorùbá tó bá lè máa sọ pé òun fẹ́ gbógun ti Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí ò rò pé ó máa affect ilẹ̀ Yorùbá tó jẹ́ ìyàríyàn kan tó yẹ pé ó ń jà fúnlẹ̀ Yorùbá ẹ fẹ́ gbógun ti tó pé because you don't like him because you hate him tó pé nǹkan tó wà láàrin wọn pẹ̀lú ẹ̀tẹ́lẹ̀ tó dẹ̀ fún pé no mi ò ní gbàṣẹ́ ó dẹ̀ ń gbà kọ́ ló ń dáríjì ẹ́ ó náà ò lè dáríjì ẹ́ ẹ̀ṣẹ̀ olè ò má ṣẹ́ tó lè dáríjì tó wá jẹ́ kó affect ilẹ̀ Yorùbá. wọ́n fẹ́ kó affect ilẹ̀ Yorùbá ẹ̀gbọ́n ìgbóhùn sókè máa sọ̀rọ̀ yín lọ. You have to die for another leader to emerge. So what happened in 2021? It was the same thing, the same process of acting. It's supposed to be a buffer and a support system for the leader. When you are not acting, you act for the leader. You act in the name of the leader. The point I was actually making is that in the last 3 years, we've seen the group, some would say the group has been more polarized than it had ever been since it was founded in the 50s to advance the cause of Yoruba people. So by implication, I've heard some who would say the once respected Afenifere is now a shadow of itself, seeing how the leadership tussle has played out in recent years. Well, again, there's nothing like tussle. I have just explained to you, Afenifere as one leader. Until that one dies, any other person is not a leader. Exactly. An acting capacity. And again, what has just happened recently, like what should we know and measure the feelings of the people. Like you already said, yes, people are beginning to ask questions. Is this the Afenifere we used to know? And then last Wednesday, then the leader believed, no, let us reorganize Afenifere for inclusion. A lot of our leaders are not more coming to meetings. Yeah, well, so if they're believing that a lot of our leaders are no more coming to the meeting. They won't be paid. It's not the Afenifere we used to know. A lot of our leaders, they are more, they are no more. I mean, I know a lot of leaders who want Afenifere more. They want to meet Afenifere more. Okay, this is not Awolowo kì í tó gbélé fún wa lé now. I saw the Charawa, I saw the dictator. Kaba ṣe bí pé àbàṣe pé kó bá sọ kò sẹ́ni tó lè yí padà mọ́. Èmi nìkan ni bá ti sọ kò sí nǹkan tí bá ti sọ ẹni gbọ́dọ̀ sọ sí. Consensus làwọn dáhùn ti kọ́ ló wá lé ní everywhere tí wọ́n fẹ́ successful láyé consensus ni. Wọ́n di pé nǹkan bá sọ kò sẹ́ni tó lè yí padà ó tán nìyẹn. I remember during
bàbá Bọ́lá Ìgè pẹ̀lú bàbá wa kó ṣe mísà London ẹ̀ka wọlé ọ̀fẹ́ gbélẹ̀ ní bàbá tó lè àmì kọ́ṣẹ́nà London Bọ́lá Ìgè bàbá akẹ́kọ̀ọ́ bàbá yóò ẹ̀wọ̀n bàbá ẹ̀jọ̀ ní bá rántí bàbá yẹn tó ṣe kọmíṣánná lọ́dọ̀ bàbá Bọ́lá Ìgè ẹ̀ka wọlé ọ̀fẹ́ gbélẹ̀ ní àti gómìnà Ọ̀yọ́ state time yẹn Bọ́lá Ìgè lọ pé nù bàbá Bọ́lá Ìgè lọ pé nù ọ̀fẹ́ agbẹ́lẹ̀ fún primary àwọn ọlọ́wọ́ bàbá náà yẹ bí Democrat ó dẹ̀ gbà wọ́n lọ fún primary bàbá yẹn dé bàbá tí Bọ́lá àwọn ọ̀fẹ́ gbélẹ̀ Bọ́lá Ìgè náà bàbá yẹn ní primary àwọn ọlọ́wọ́ sọ pé náà pé mi lórí ẹgbẹ́ pé náà mi gbọ́dọ̀ gbà kankan ẹgbẹ́ máa fọ́ ni bọ̀ bàbá yẹn ló pé ó ní ìfẹ́ Yorùbá nú ó ní ìfẹ́ they believe in that party ó dẹ̀ gbà ó tún sáàfù àti commissioner nọ́ndà bàbá Bọ́lá Ìgè ó jẹ́ mo jẹ́ gbọ́ pé tíṣà ló jẹ́ fún bàbá Bọ́lá Ìgè ìwọ náà pè ní Afẹ́nifẹ́re nìyẹn ìfẹ́ jẹ́ pé commitment tó wà láàrin afẹ́rẹ́ pé Yorùbá làwọn ń jà fún bí ọmọ wọn bí ṣe máa dá fún wọn bí làwọn Afẹ́nifẹ́re wà fún commitment lónìí fún Afẹ́nifẹ́re lọ́wọ́ ṣe lọ́wọ́ ṣe bàbá wa ṣe tó ọkùnrin mu náà pàápàá the same thing náà wọ́n appoint ẹ̀ wọ́n kó dé announce lókè pé ìgbọ́n bí the deputy governor fún bàbá Ọ̀nàbànjọ ó ti ń lọ lọ́nà tó gbẹ́ fún mi pé wọ́n ló mọ́ ó ti ń lọ síbi tí wọ́n ti máa inaugurate pé okay we are the next deputy governor fún ọ̀nà bàbá late Ọ̀nàbànjọ ó dẹ̀ gbọ́n bàbá yẹn ò dẹ̀ bínú kò ní Afẹ́nifẹ́re kò bínú kò ní Unity party wọ́n lè yọ dálẹ̀ ní Awólọ́wọ̀ náà gbọ́n lóyún ọgbọ́n wá ló jẹ́ deputy time yẹn bọ̀dọ̀ àwọn tí ogun ti dọ́gbé náà ẹlòmí pé Lagos politician ni wọ́n gbà báyìí bàbá yẹn ló lecture ní UNILAG pé náà ẹ̀ táwọn fẹ́ ó wà lóhùn sí lọ́rùn ẹ̀ tó wà ń lẹ̀ làwọn fẹ́ kó máa ṣe deputy bàbá yẹn ò dẹ̀ bínú kò dẹ̀ kó pàṣẹ $1 mẹ́ta kì í ṣe ilé tí àwọn ti politicians wọ̀ náà ṣe pé a fẹ́ parí àwọn try káàdì parí pé kì í àríyànjiyàn wọ pé okay èèyàn kò ní ìwọ̀n bí ọ̀n méjì bá wọ́n máa play game gan èèyàn ló máa win a lè gbà kí ẹ kó wá lọ́sọ̀dọ̀ Òbí aṣíwájú àwọn kan pé aṣíwájú àwọn fẹ́ tẹ̀lé lọ́wọ́ ọmọ Yorùbá ni Afẹ́nifẹ́re wà fún àwọn kan pé ìpínlẹ̀ wọn fẹ́ tẹ̀lé ok ẹgbẹ́ mi fúnra ṣe nǹkan tó bá wù aláàní gbà pé àlẹ́ sọ́dọ̀ òbí sẹ́ wọ́n lè lọ́tì àdẹ̀bú wọn ó di pé ìyẹn sáìdì tí Abacha àbílẹ̀ fún aṣíwájú àwọn so kí ló fa ìdánù yẹn kí ló fa ìtanú yẹn kí ló fa kàdé fún Afẹ́nifẹ́re méjì nínú yẹn kí ló fa ká fún Afẹ́nifẹ́re méjì nínú yẹn kí ló fà á bẹ̀rẹ̀ pé sẹ́fìsì ẹ̀ là ń jà fún ìmọ̀tara ẹnìkan fẹ́ dọ̀ká fẹ́ di kíní kan fẹ́ máa gbé connection bẹ̀ kiri ẹ̀yẹ́ mọ́ ìkéré kọ́lẹ̀ ìjọ Afẹ́nifẹ́re lánàá ẹ wá bẹ̀ sí ní mìsí àwọn bàbá wọn selfish interest tí Yorùbá wà nígbé no àní Yorùbá sẹ́ no way ìjọ ìṣe pé gbàtí aṣọ ìdébẹ̀ pé àwọn tí ó gbedebe pé wọ́n gba nǹkan bẹ́ẹ̀ nínú nǹkan bẹ́ẹ̀ fún ní àbọ̀dí àbẹ́tìrí wọn pẹ̀lú aṣáájú ni bẹ́ẹ̀ gba nǹkan bẹ́ẹ̀ but inú wọn dùn pé at least o ẹni tí àwọn support o interest Yorùbá ló ní ideology Afẹ́nifẹ́re ló ní dání nǹkan nínú àwọn náà fi ń dùn ní pé at least o wọn dá ń gbàdúrà àti tí ní gbogbo ẹ̀ ṣe díẹ̀ o ti ṣe é sí bá ní ọ̀sẹ̀ nídùú sí it's not about personal gain afẹ́ gain níbẹ̀ ní ọ̀pọ̀ owó tó fẹ́ fún wa it's not about handshake tó fẹ́ ṣe fún wa. Is about what is making the ideology Afẹ́nifẹ́re gangan ṣé ó ní ideology Afẹ́nifẹ́re dání is a part of this man is part of Afẹ́nifẹ́re before and he's here now so báyìí la fi ń support him kí ẹ̀kọ́ wá sọ pé òun bínú òun ṣe kíni kan ìjà gbàtí kíni dé kò sí ìgbìmọ̀ náà ṣe kán lè pé wọ́n jẹ ayé gbọ́dọ̀ gbọ́ǹta gbàtọ́ ní táwọn kan wọ́n jẹ́ kí wọ́n gbọ́n ta tó bàbá fẹ́ràn ṣe àtúnwá ṣe láti reform Afẹ́nifẹ́re ìwé mi mo yàn ẹ́ síbẹ̀ gbogbo àwọn acting leader deputy acting leader organizing secretary
secretary financial secretary gbogbo nǹkan mẹ́ bàbá fashion lóyún ọgbẹ́ lóyún ọdún officer tó bá jẹ́ ni so ìyá àti lájà dìde ó lè dissolve cabinet ẹni tàbí bá rẹ̀ kó òun fẹ́ so why are you saying no àbí ògbà dáàmì pé interest ìyá rẹ̀ ló ń jà fún yẹn ìyá àti rà gbọ́dọ̀ ó yàn yín síbẹ̀ in having capacity mo lè bẹ́ẹ̀ ẹ̀rọ ẹ̀ mo lè fẹ́ ìyá àti rà láti dissolve cabinet pé wọ́n mi ò fẹ́ kí ní ìbàjẹ́ lójú mi orúkọ mi ò ní bàjẹ́ because èmi mo yàn yín síbẹ̀ nobody elect you èmi mo yàn yín mo hàn pé kí n fara mi pé ètò ìbámuṣẹ́ eléyìí leader nìkan ní àwọn èèyàn dìbò yàn ní kíní bàbá ìjọrọ ọ́fíìsà leader ló máa yan ọ́fíìsà tó máa bá wọn ṣiṣẹ́ leader ló máa yan ọ́fíìsà tó máa bá wọn ṣiṣẹ́ èmi mo yàn yín mo lè dissolve cabinet me anytime mo lè pick ẹlòmíì mo lè change bóyá mẹ́wàá ní Tinubu nísì Tinubu tí wọ́n dìbò Tinubu ni wọ́n dìbò yan mínísítà